Sorry, sir. Yeah. When you then walk in, Amina, 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 ya Allah. Bismillah, ila bi Quraish. Bismillah, salatu. Bismillah, Rahman, Rahim. Ila bi Quraish. Ila bi hamrilata shita wa sayfi. Falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in وآمنوا من الخوف آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين آمين آمين. الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. ẹ dákun ẹjẹ lọ fọfọ nígbà tí àwọn bàbá wa ń ṣàdúrà lọ́wọ́ ni bàbá wa délé òkúlé ni wọ́n wọlé pẹ̀lú bàbá láńtì wọ́n wọlé abẹ́rẹ́ ọlọ́wọ́ bá dúpẹ́ fún yín. dáàmà ìzùn bashiri fi àdìhí tù. bẹ́ẹ̀ni. yá sẹ́yìn mẹ́lifù àdìfí àwámi. bẹ́ẹ̀ni. ẹ kò jáde amínà ìkànnà. amínà a ní bàbá wa ìmáàmù tó kájú ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ rí i pé àdúrà tí wọ́n ṣe yìí kò sẹ́ni tí àdúrà yóò touch. ka amúlí lẹ́nu mọ̀ tí a bàbá wa rí bẹ́ẹ̀ a fi gbígba owó àdúrà bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni báyìí là á ṣe lọ́dọ̀ wa. ṣáájú. báyìí là á ṣe lọ́dọ̀ wa. wọ́n ní èèwọ̀ bùnmí ni. naam. aláṣẹ apàṣẹ gómìnà tìpínlẹ̀ Kwara. Malam Abdulrazak Abdulrahman. Malam Abdulrahman Abdulrazak wọ́n láwọn fanko pẹ̀lú 200,000 naira. ìgbà méjì wọ́n ní kọ́ máa jẹ́ owó àdúrà bẹ̀rẹ̀. 200,000 naira. kọ́ máa jẹ́ owó àdúrà bẹ̀rẹ̀. His Excellency no. Naam. Bàbá wa Alhaji Abdulsalam Adébáyọ̀ tí gbogbo yẹn máa ṣe ọ̀gá Bello àti òun àti àwọn ọmọ ìyá tí wọ́n lọ lé yìí 50,000 naira. Ọlọ́run kọ́ bá wa kẹ́yà. Àmín. Ẹ dákun mi tí ọba tó kù sí àti bẹ̀rẹ̀ sí gbà náà nù. Ẹ dákun lọ́dọ̀ àwọn àfa wa bíbá yìí. Màmá wa Alhaji Sikira Tàdákò. Eléyìí tí a ti ṣe káàkiri ayé. Ibi tá a ti wá máa máàkì àdúrà tá a sì máa fi rí ṣe dáadáa náà nìyí. Àdúrà bẹ̀rẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. A ti flag of Rex Excellency wọ́n ti débẹ̀ 200,000. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn náà ọ̀gá Bello Alhaji wa Adébáyọ̀ Abdulsalam 50,000 naira. Naam. Ẹ dákun mi tọ́ba tó kù sí ẹ dákun ẹ jẹ́ káyọ̀ tè máa mú wá. Ọ̀ya. Ẹ dákun ní kíákíá. A fi ti bàbá wa ìmáàmù àgbà. A fi kí bàbá wa ìmáàmù aláìyá. Ọlọ́run jẹ́ àríwọ̀ pẹ́. Bàbá wa àléfà bàbá wa ní agbárí gidi ọlọ́run bá dúpẹ́ fún yín ọlọ́run kò yára yín pẹ́ ọlọ́run Nabi sallallahu alayhi wa sallam. Hayyakumul karim. Ẹ dákun owó àdúrà bẹ̀rẹ̀ ní
Òǹbẹ̀rẹ̀ bàbá tó débi gbàdúrà. Owó àdúrà bẹ̀rẹ̀. Ẹ̀dàkù. Dáa. Ẹ̀yà àpòlùkì. Gẹ́gẹ́ bí àṣẹ tí bàbá wa Isul Ahimma tí wọ́n pa fún wa. Àṣẹ tó wá látòkè. Wọ́n ní 106. Okay. Níbi ìsẹ̀mí kìí ṣe kékeré. Ẹ rí i pé àwọn bàbá wa náà wọ́n ṣàlàyé fún wa pé Ànábì sallallahu alaihi wasallam. Ó ní a'maru ummati ma bayna 60 wa 70 wa qalilun ma yujawizuha. Díẹ̀ náà ni ọmọ àdúgbò 70 lọ. Ọ̀pọ̀ èèyàn ni ọmọ wálẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì máa padà lọ́dọ̀ Ọlọ́run. Bọ̀ ìyá wa yìí 106 ni wọ́n lò. Ó sì lè ní àdúrà tí Ànábì Muhammad tó ṣe fún Anas bin Malik pé 5,000 naira. 5,000 naira. Owó àdúrà nù kọ́dà wá kí tuntun ti ìlú lórí. 5,000 naira. Ọ̀ya ẹ̀dá kótó rẹ̀ ọmọ rọ̀. Ọmọ rọ̀. Bàbá tó kù sí. Ọmọ àdúrà sì bá mú ti di sábà. Bàbá tó kù sí. Abdulatif Fẹ́mi Adébáyọ̀ àti àwọn ọmọ ẹlẹ́kùnrin rẹ̀ ti yẹ ilẹ̀ lọ́wọ́ tó níbi àdúrà rẹ̀. Màmá mi rọ̀ ànákò ẹ̀dá kò fẹ́ Fẹ́mi Adébáyọ̀ alájà síkírà àtànákò. ìyá dáadáa. Ọ̀jẹ̀ ni ẹ bá lọ́dọ̀ Stanford Bella of Immigration náà. Màmá wa Azan ẹ̀ka ìgbà tí wọ́n náà wá. Ẹ̀dá kò lẹ́ẹ̀kan náà. Ẹni mo ní kẹ́ àwọn lẹ́ẹ̀kan náà. Justice Lambo bàbá wa ni ọlọ́jà ni pé ọmọ àwọn àgbàlagbà ni wọ́n. Gbogbo eléyìí tí a ti wí látàárọ̀ wọ́n kàrà dàádó ni tó bá ti kọ one wọ́n sì fi MZ bẹ̀rẹ̀ ó ti yé gbogbo àwọn afá. Alájà síkírà àtànákò. 5,000 naira. Ọlọ́jà ni wọ́n pẹ́. Màmá wa assistant of immigration. Asada Azan. Hassan láti bẹ̀rẹ̀. Ẹ̀dá kò gbogbo ẹja máa pọ̀ á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìyá ń Kwara 2,000 naira. Justice Lambo ọlọ́jà ni wọ́n pẹ́. Àmín àmín. Láìpẹ́ nísìnyí wọ́n ẹ̀lẹ́ kí bàbá wa. Bàbá wa Alhaji tó dé gbígbàdúrà. 5,000 naira. Ọ̀ya. Ẹ̀dá kòmìtì Wálé Báwà Abdulatif. Àti Wálé àti Kẹ́mi àti gbogbo àwọn tó kù. Alájà wa Bọ́sẹ̀ Adédìbú. Màmá wa Assistant Controller General ti immigration.